ọkọ mi máa ń fọwọ́ sí fọ́ọ̀mù rẹ̀ wípé òun kò tíì ní ìyàwó. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́. Ọkọ tí ó fẹ́ mi sílé láti ọdún 4 sẹ́yìn máa ń fọwọ́ sí fọ́ọ̀mù rẹ̀ wípé òun kò tíì níyàwó nígbàkúgbà tí ó bá yẹ kí ó sọ wípé òun ti láya. Yàtọ̀ síyẹn, a kì í sábà ní aáwọ̀, kì í sì jowú rárá. Ǹjẹ́ ó nífẹ̀ẹ́ mi ní tòótọ́? Kí ló dé tí ó máa fi ń ṣe báyẹn? Ẹ jọ̀wọ́ ẹ gbà mí nímọ̀ràn. Kí ni kí n ṣe? Ìnira yìí pọ̀ púpọ̀, ọkàn mi sì ń dàrú gidigidi.